Good morning, good afternoon, good evening. Anytime you are viewing, thank you for joining us. God bless you. We are here this week to be body for Lua. We are here to dance, as in to dance for what God has done for us. And today, this week, I'm starting with my own song, my composed song, with a grateful heart. Hallelujah. Hey, hey. Are you ready?
ti mú mi gbàgbé gbogbo rẹ̀ o. Ṣó ti mú ẹ gbàgbé gbogbo ìbànújẹ́ yẹn? Come on, it's not there again. That trouble is no longer there again. He has done it. He has done it. Ó ti mú mi gbàgbé gbogbo rẹ̀ o. Ìbànújẹ́ kankan. Àṣẹ wẹ́rẹ́wẹ́rẹ́. Ṣé wẹ́rẹ́ ní ṣolúwa? Ọba tí mo tó jẹ́. Wẹ́rẹ́wẹ́rẹ́. Ṣé wẹ́rẹ́ ní ṣolúwa? Wẹ́rẹ́wẹ́rẹ́. Ọba tí mo tó jẹ́. Àṣẹ wẹ́rẹ́wẹ́rẹ́. Ní ṣolúwa. Ọba tí mo tó jẹ́. Ṣé wẹ́rẹ́ ní ṣolúwa? Yes, when you call him, he will answer you. Ẹ̀yin Olúwa lógo. Títí ayé mi, èmi yóò máa yìn ọ́. Títí ayé mi, èmi yóò máa yìn ọ́. For the rest of my life, as for me, Olúwa ṣeun, I will serve the Lord. Hey, títí ayé mi, èmi yóò máa yìn ọ́. Títí ayé mi, èmi yóò máa yìn ọ́. Títí ayé wa, àwa yóò máa yìn ọ́. Títí ayé wa, àwa yóò máa yìn ọ́. Títí ayé wa, àwa yóò máa gbé ọ̀gá o. Títí ayé mi, èmi yóò máa yìn ọ́. Títí ayé mi, èmi yóò máa yìn ọ́. Oya títí ayé wa, àwa yóò gbé ọ̀gá. Títí ayé mi o, èmi yóò máa yìn ọ́. Torí Ọlọ́run ló lè fúnni láyọ̀. Ènìyàn ò lè fúnni láyọ̀ kó pẹ́. Bó pẹ́ títí o, akólòlò àpè bàbá. Ọba òkè ló láyọ̀ púpọ̀ lọ́dọ̀ sọ fún mi láyọ̀.